A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu tún ti yan ọ̀gá iléeṣẹ́ méjì lábẹ́ àjọ àti iléeṣẹ́ ìjọba Federal Ministry of Marine and Blue Economy pẹ̀lú ìyànsípò láti ọ̀dọ̀ Mínísítà Adégbóyèga Oyètọ́lá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àjòyìngìlálẹ̀, Tinubu gba àwọn onípò tuntun yìí ní ìyànjú kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú òtítọ́ nípa pípa òfin ìjọba mọ́. Alámòjútó àti aláṣẹ National Island Waterways Authority (NIWA), Alhaji Munirudeen Bọ́lá Oyèbámijí, àti Ọ̀gbẹ́ni Àkútà Pius Nkeyimma, aláṣẹ àti alámòjútó Nigerian Shippers Council (NSC). Tinubu ṣe ìrántí bí ẹ̀ka ìjọba yìí ṣe ṣe pàtàkì sí. Fún ìdí èyí, kí wọ́n ṣe ìgbélárugẹ ìgbé ayé ọ̀tun tí ìjọba Tinubu ń polongo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-iṣẹ́ rélùwéè ti kéde wípé lílo ẹ̀rọ ìgbàlódé onítíkẹ́ẹ̀tì fún ọkọ̀ ojú irin yóò bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Television Continental (TVC) lánàá ọjọ́ Ìṣẹ́gun ni adarí àjọ Fidet Okiria sọ wípé ìpele tí ó gbẹ̀yìn fún ìdánwò yóò wá sí òpin lónìí Ọjọ́rú, bí wọ́n ṣe ń retí kí ó ṣiṣẹ́ ìdánwò tí ó gbẹ̀yìn kí ó tó di ohun tí ará ìlú yóò máa wọ̀ káàkiri. Okiria tẹ̀síwájú wípé tíkẹ́ẹ̀tì ìgbàlódé tí wọ́n ń pè ní e-ticketing yóò fún àwọn èrò ní àǹfààní láti ra tíkẹ́ẹ̀tì wọn ó kéré tán ọjọ́ méjì kalẹ̀ kí wọ́n tó gùnlé ìrìn-àjò. Èyí sì lè wáyé láti ibi tí ó rọrùn fún wọn. Ó ní èyí jẹ́ ọ̀nà kan gbòógì láti ṣe àmójútó owó nítorí bí wọ́n ṣe ń ra tíkẹ́ẹ̀tì ni ó ń bọ́ sápò ìjọba. Okiria ní àwọn ní ojúnà Àbújá sí Kaduna, bákan náà ni àwọn yóò ní ojúnà Èkó sí Ìbàdàn àti Ìtàpé sí Warri, kí àwọn èrò ọkọ̀ bẹ̀rẹ̀ sí gbáradì fún lílò rẹ̀ títí ìparí oṣù. Okiria ṣe ìkéde wípé ìrìn láti ojúnà Èkó sí Ìbàdàn yóò jẹ́ láàárín 40 àti 80 kìlómítà láàárín wákàtí kan, bí ó ṣe ṣe ìkìlọ̀ fún àwọn olùtajà ojú irin kí wọ́n ṣọ́ra nítorí àrà ọ̀tun ti dé bá ọkọ̀ ojú irin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti rọ adájọ́ àgbà ìpínlẹ̀, Adájọ́ Olúṣọlá Odùṣọlá, láti má ṣe kọbi ara sí ìgbésẹ̀ ilé ìgbìmọ̀ láti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni méje tí yóò ṣe ìwádìí lórí ẹ̀sùn ìwà màgòmágó tí wọ́n fi kàn án. Ìbéèrè Ayédatiwa yìí ni ó wà nínú lẹ́tà aláwẹ́ méje tí adarí agbẹjọ́rò rẹ̀ Ẹ̀bùnolú Adégbòrúwà ṣe àgbékalẹ̀ rẹ̀ fún adájọ́ àgbà ní ìlú Àkúrẹ́ lánàá ọjọ́ Ìṣẹ́gun. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ni ilé ìgbìmọ̀ kọ̀wé ránṣẹ́ sí adájọ́ àgbà kí ó gbé ìgbìmọ̀ ẹlẹ́ni méje kalẹ̀ tí yóò ṣe ìwádìí lórí ẹ̀sùn ìṣòwò kúmọkùmọ tí wọ́n fi kan Ayédatiwa. Nítorí gbèdéke àṣẹ ilé-ẹjọ́ ti tẹnubẹ́po, ṣùgbọ́n nínú lẹ́tà Ayédatiwa sí adájọ́ àgbà ni ó ti ṣàlàyé wípé ìgbésẹ̀ ilé ìgbìmọ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ó kún fún àṣìgbọ́ ọ̀rọ̀ àti àdàmọ̀dù ìlànà òfin. Igbákejì gómìnà ṣe àwáwí wípé àṣẹ tí ilé-ẹjọ́ pa ní ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí ṣì lẹ́sẹ̀ ńlẹ̀, yàtọ̀ sí ọ̀rọ̀ tí ilé ìgbìmọ̀ ń sọ wípé ó ti kásẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fìkàlẹ̀ sí Ògbómọ̀ṣọ́ ti fagilé ìyànsípò Ọba Ghandi Ọláoyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́. Bí a kò bá gbàgbé wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó kéde Paito Ghandi ní ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún yìí gẹ́gẹ́ bí Ṣọ̀ún tuntun. Síwájú àkókò yìí ni ilé-ẹjọ́ darí kí ìjọba ìpínlẹ̀ má kéde orúkọ ẹnikẹ́ni títí wọ́n fi yanjú ẹ̀sùn ilé-ẹjọ́, lẹ́yìn tí ọ̀kan lára àwọn tí wọ́n jọ ń du àpèrè ọmọọba Kabiru Lároyè ṣe ẹ̀sùn sí ilé-ẹjọ́ tako ìgbésẹ̀ tí ó gbé Ghandi gun orí àpèrè. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ ṣẹnugbálágún sí àṣẹ ilé-ẹjọ́ bí wọ́n ṣe kéde Ghandi Lároyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún tuntun. Adájọ́ Adédòkun, nígbà tí ó ń gbé ìdájọ́ kalẹ̀, sọ wípé yíyan Ghandi kò tọ̀nà
bẹ́ẹ̀ ni kò lọ pẹ̀lú ìlànà òfin. Ó wá pàṣẹ kí àwọn afọbajẹ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun lórí yíyan ọba tuntun mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Disc jockey ajíṣegírí ayọ̀bámi fún olóògbé olórin ìléríolúwa alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad tí ó wà pẹ̀lú rẹ̀ kí ó tó di olóògbé ti sọ fún ilé-ẹjọ́ kòrónà tó fìkàlẹ̀ sí ìlú Ìkòròdú tó ń gbọ́ awuyewuye lórí ikú Mohbad lónìí Ọjọ́rú wípé Mohbad ń bì lẹ́yìn tí nọ́ọ̀sì gún un ní abẹ́rẹ́. Ó ní ó pọ oúnjẹ noodles tí àbúrò alọ́ba tí orúkọ rẹ̀ ń jẹ́ Àdúrà Alọ́ba ṣe fún un. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, síwájú ọjọ́ náà tí í ṣe ọjọ́ Àìkú, wọ́n lọ iṣẹ́ eré ní ìlú Ìkòròdú. Nígbà tí wọ́n ń padà bọ̀ ni ẹnìkan rẹ́bùrú ọkọ̀ jíìpù Prado wọn. Lẹ́yìn èyí ni Mohbad sọ̀kalẹ̀ láti bá ọ̀rẹ́ rẹ̀ Primeboy jà kí ó tó gba ọgbẹ́ lára. Ayọ̀bámi ní ojú ọgbẹ́ ọ̀hún kéré ṣùgbọ́n nígbà tí ó máa fi tó ọwọ́ òru ni ọwọ́ náà wú. Wọ́n gbìyànjú àti pe nọ́ọ̀sì rẹ̀ ṣùgbọ́n kò sí nítòsí. Èyí ló mú kí ọ̀kan lára ikọ̀ Mohbad tí wọ́n ń pè ní Spending sọ wípé òun ní nọ́ọ̀sì tí ó lè wá ṣètọ́jú Mohbad. Ayọ̀bámi ní ara Mohbad ti balẹ̀ kí nọ́ọ̀sì tó fún un ní abẹ́rẹ́. Lẹ́yìn tí ó gba abẹ́rẹ́ tán ni Mohbad bẹ̀rẹ̀ sí í bì kí wọ́n tó gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn. Ilé ìwòsàn ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Mohbad ti kú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùkọ́ láti fásitì ìpínlẹ̀ Nasarawa, Dókítà Comfort Adokwe, tí àwọn agbébọn jí gbé ní ọjọ́ Àìkú ni ó ti gba òmìnira. Ìròyìn jábọ̀ wípé olùkọ́ yìí láti ẹ̀ka Faculty of Administration tí ó tún jẹ́ igbákejì adarí ni wọ́n jí gbé ní alẹ́ ọjọ́ Àìkú ní ilé rẹ̀ tí ó wà ní Angwan-Jaba ní Keffi. Timothy Adokwe, ìbátan rẹ̀, ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti yọ̀ǹda Comfort. Ó ní àwọn ajínigbé kọ́kọ́ béèrè fún $100 mílíọ̀nù owó ìdásílẹ̀. Bákan náà ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹbí san owó ìdásílẹ̀ ṣùgbọ́n kò sọ iye tí ó jẹ́. Ó wá gbóríyìn fún iléeṣẹ́ ológun àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lórí ipa wọn fún ìyọ̀ǹda ẹbí rẹ̀. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò lè súnmọ́ àwọn ajínigbé pẹ̀lú ìbẹ̀rù kí wọ́n má bàa pa ẹni tí wọ́n jí gbé, ṣùgbọ́n wọ́n ń ṣe òfíntótó rẹ̀ nípasẹ̀ sátáláìtì. Ó fi kún un wípé gíwá iléèwé fásitì tí wọ́n jí gbé láìpẹ́ yìí ni wọ́n rí gbà kalẹ̀ ní agbègbè kan náà, bí ó ti rọ ìjọba láti rí i dájú wípé ìdàgbàsókè bá àwọn agbègbè tí àwọn ajínigbé pọ̀ sí yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè Turkey Tayyip Erdogan sọ lónìí Ọjọ́rú wípé àwọn ológun Palestine ti Hamas kì í ṣe ẹgbẹ́ adàlúrú. Erdogan ṣe àpèjúwe Hamas gẹ́gẹ́ bí ẹgbẹ́ ajàfómìnira tí wọ́n ń jà láti dáàbò bo ilẹ̀ Palestine àti àwọn èèyàn wọn. Ọmọ ẹgbẹ́ NATO, Turkey bu ẹnu àtẹ́ lu ìṣòfò ẹ̀mí tí ó wáyé láti ọwọ́ Hamas ní ọjọ́ 7 oṣù kẹjọ ní gúúsù Ísírẹ́lì ṣùgbọ́n rọ ológun Israel láti tẹ̀ ẹ́ jẹ́jẹ́. Erdogan sọ ọ̀rọ̀ wọ̀nyí nígbà tí ó ń bá àwọn aṣòfin ẹgbẹ́ òṣèlú rẹ̀ sọ̀rọ̀ ní èdè Lárúbáwá tí ó ṣe àpèjúwe àwọn tí ó ń jà fún ìgbàgbọ́ wọn. Bákan náà ni Erdogan kọ̀rọ̀ ojú sí àwọn alágbára ìwọ̀ oòrùn fún àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún Israel bí wọ́n ṣe ń ju àdó olóró sí Gaza tí wọ́n wá ń pè wípé kógun ó sinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.